mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé mo kí wa wípé a kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ aládé Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè. Ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tún jọ farabalẹ̀ ká jọ wo fídíò yìí. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Mo gbà ládùúà gẹ́gẹ́ bí a ti máa ń gbà ládùúà wípé ìmọ́lẹ̀ wa kò ní ṣókùnkùn, ògo wa kò ní wọlẹ̀. Gbogbo tó ń jẹ́ ẹ̀tọ́ wa tá ti gbà lọ́wọ́ wa, Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Wọ́n ti gbé ọ̀rọ̀ mi, ó dẹ̀ di dandan kan pọ̀. Ẹ ṣé. Ká tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe máa ṣe, ẹ jẹ́ ká ka ìjẹ́ wa tó sọ wípé mo jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtàn ṣọ́run láti láyé já ní ilẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé mo pinnu láti fi ìmọ̀ ṣọ̀kan fún ìtẹ̀síwájú ìran Yorùbá, orílẹ̀-èdè Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá. Èmi yóò máa fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ àtàwọn akọni náà sìn tó ń ṣe ní òtítọ́ àti lódodo kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìran tó ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Yorùbá. Èmi yóò máa lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣe ìgbèjà àti ìjàngbara fún orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùmarè. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́, kó ràn mí lọ́wọ́, kó ràn ẹ́ lọ́wọ́, kó ràn gbogbo wa lọ́wọ́. Ẹ ṣé. Mo kí wa káàbọ̀ sórí ètò yìí ní orúkọ Olúwa. Èní ni ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2025. Ẹjọ́ wọ́n túmọ̀ sí ìbẹ̀rẹ̀ ọ̀tun. Èní sì jẹ́ ọjọ́ tuntun náà ní ọ̀sẹ̀ tuntun. Ẹ ṣé. Mo kí gbogbo apáta níbi gbogbo tá wà. Mo kí ẹ̀yin bàbá wa, màmá wa, brọ̀dá wa, sísítà wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, gbogbo apáta la kí. Akẹ́yìn ọmọ wa bákan náà, ojú òní tí gbogbo wa délẹ̀ ìlérí. Mo mú kíkì wá láti Yonka National Office. Bóyá fún ìgbà àkọ́kọ́ ìwọ ṣe ń gbọ́, Yonka túmọ̀ sí Yorùbá Nation Christian Association. Yonka, Peace for Yorùbá Nation. Yonka, Almighty God is our power. Yonka, the flag bearer of Yorùbá Nation. Yonka, the priesthood department of Yorùbá Nation. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Yonka, we are moving forward. That is how God have destined, established, founded it for us with righteousness, truth, unity. Bí Ọlọ́run ṣe ṣe ni, Ọlọ́run ló ṣe Yonka bẹ́ẹ̀, kò ṣe èèyàn. Yonka is the organization of Yoruba Christian community, homeland and diaspora. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ó wá kú kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀.
mo rántí nígbà náà lọ́wọ́ a ṣàlàyé ìkan nínú ohun tá a bá pàdé nínú ìrìn àjò yìí pé Olúwa sọ wípé yọ́ǹkà ló ń yàn tó ń fẹ́ fún wa, ẹ wá jẹ́ ká gbárùkù tí ká fi ìmọ̀ ṣọ̀kan. We are in the end time. Ẹ̀yin náà ẹ wo bọ́n ṣe ń ṣe. So ṣáà tún gbọ́dọ̀ máa cause disunity and discourse láàrin ara wa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo kí bàbá wa Prof. Banji Akintoye, mo kí bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì tó ń bá bàbá wa ṣiṣẹ́, Comrade Emola, Architect Akínọlá, gbogbo ọmọ Yorùbá pátá la kí, gbogbo ẹ̀yin adarí ní Yonka kìyìn, ẹ̀yin alága wa, especially mo kí àwọn Yonka Governing Council, Yonka National Officers, àkí gbogbo àwa alága wa ní ìpínlẹ̀, àkí wa pa kó sinmi èní ní ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ àìkú, àwa kì yóò kú bí kò ṣe yíyè láti máa ròyìn iṣẹ́ Olúwa. Gbogbo wa láti mọ nǹkan tó gbé wa wá, nǹkan tá à ń lé, nǹkan tó ń lé wa. Yorùbá nation náà ni òmìnira orílẹ̀-èdè Yorùbá, the Yorùbá sovereign nation, truth, independence, òun ló ń lé wa, òun là ń lé. It's our national interest, our national goal, our national quest. Is the only solution, nothing more. Is the only solution, nothing more. Is the lẹ́yìn Ọlọ́run Yorùbá nation ló tún kàn, lẹ́yìn ẹ̀ forget about it. Má jẹun tán ẹ o, tán bá ń tàn ẹ má tanra ẹ o, má tanra ẹ. It's not the new state proposed, rárá. It's not the Southwest proposed new state. No. Sọ pé no. Sọ pé yàn kan lẹ́gbẹ̀ẹ́ sọ pé no. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ̀yin bàbá ìyá wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa share kó máa lọ fà. The only solution is the Yoruba sovereign nation in true independence. Tán bá ń tàn ẹ́ má tanra ẹ̀, má jẹ́ kọ́ba kan tàn ẹ́, má jẹ́ kí ìjòyè kan tàn ẹ́, má jẹ́ kẹ́nikẹ́ni kan tàn ẹ́, má jẹ́ kí pásítọ̀ tàn ẹ́, má whosoever. Ẹ gbọ́ nǹkan tí Paul sọ, ó ní tí ó bá tún jẹ́ àwọn náà tún padà wá sọ nǹkan mí yàtọ̀ fún ọ̀nà àbáyọ tá a ti fi lélẹ̀, ó ní kan sanwó lóko pa. Ó gbọ́ rí, ó kà nínú ìwé Galatia, àbó ń ṣe bí ara Galatia. Ṣẹ̀rí lẹ́yìn Yorùbá nation tí bàbá Akíntóyè tán ti la ojú wa sí, God forbid bá tí o, tó bá jẹ́ pé bàbá Akíntóyè gan ló wá turn back, inú tí èmi àti ìwọ ò gbọ́dọ̀ pò to the extent pé kò yẹ ká mọ̀ pé ọ̀nà àbáyọ ni. Bóyá bàbá wa wò pé àgbà ti dé, kí lòun tún lè ṣe, ó wá kó èmi àti ìwọ sẹ́nu ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò mí, ẹ̀ ń ṣẹgbẹ́ Tàóré o, ẹ̀ kì í ṣe ẹgbẹ́ Tàóré by age ni o. Síbẹ̀ náà ká pa àpá, ká yé àìtí yé, ojú òní tì wá, a fi ń ṣíra wa níyè ni o, ká lè jíjí òdodo. So the only solution òun ni Yorùbá nation, Yorùbá sovereign nation, true independence. It is not Southwest new proposed state. Tán propose tán náà fẹ́ fún yín o, wọ́n náà fẹ́ fún yín ní Ìbàdàn state, nínú Ọ̀yọ́ state, wọ́n náà fẹ́ fún yín ní Lagun state, nínú Èkó state, wọ́n náà fẹ́ fún yín ní Ìjẹ̀bú state, nínú Ògùn state, wọ́n náà fẹ́ fún yín ní Toru Ebe state, wọ́n fẹ́ fún yín ní Ọ̀kángun state, ní àwọn Delta Southwest wa lọ́hùn. That is not the solution o. Tán bá tàn ẹ́ má tàn ra ẹ́. Ṣé ń bá mi bọ̀? À ń tẹ̀síwájú nínú ètò. So the only solution is Yorùbá nation. So bóyá fún ìgbà àkọ́kọ́ a ti wà lẹ́nu ẹ̀ kò ń ṣe ní o. Láti 2019 ní kíní yẹn ló ti ó wá 2020 báyìí. 2019 yẹn bó ṣe ń lọ parí, wọ́n bẹ̀rẹ̀ sí pinlẹ̀ 2020 báyìí. Ó gbéra nígbà tó máa da 2021, ó wá bẹ̀rẹ̀ sí fò títí di àkókò yìí. Ìwọ náà wá kà á 20, 21, 22, 23, 24, 25 ọdún 4 sí 5 báyìí láti wà lẹ́nu ẹ̀ officially ni o, comprehensively ni o, tí bàbá Akíntóyè tí nígbà táwọn emerge as the leader, bàbá yẹn wá comprehensively redefine, because you need to define your territory.
For you to recover, to be able to possess your possession, you must divine your territory. So bàbá yìí wá dé comprehensively, officially, wọ́n wá design kìíní yẹn, wọ́n wá define yẹn, wọ́n dẹ̀ design yẹn. Ibẹ̀ náà ti kọ ìwé kan jáde tán pè ní self determination, bá a ṣe máa rọ́ọ̀nù ẹ̀ bó ṣe máa lọ. Àwọn 32 pages ni ìwọ ò tí ì ká látọdún yìí, àìká ẹ ló ṣe ń pe self determination lórúkọ tí ò jẹ́. Mo tẹ̀rẹ́ nìkan tó ní self determination treason ni. Tó bá kàwé ka ọgbọ́n inú ẹ̀ kò ń ṣe treason, torí pé ó mọ̀ ni o, àfi búra wa o. Self determination, kí ni mo pè? Self determination. Òun náà ń pè ní self determination. It is human being right, it is inalienable right all over the world. Àdámọ́ ọ̀run ló ti wá, ọ̀run ni self determination ti wá. Self determination yẹn biggest salvation. Kristi tá à ń pè self determination yẹn ló gbé wá láti ọ̀run. Ọ̀run ni self determination, our inalienable right. So orílẹ̀-èdè tán bá ti wọ́n náà kẹ́ ti mọ̀ pé orílẹ̀-èdè yẹn is dead on arrival. Wọ́n múyàn sí ìyẹn dúró bẹ́ẹ̀ yẹn. Láti ìgbà náà la ti ń pò bọ̀. Àwọn kan wá rò pé bóyá overnight ni. Rárá o, wọ́n kó ṣéènì síyàn lọ́wọ́ lẹ́sẹ̀, kò mọ̀, kò dẹ̀ mọ̀ pé padlock wà, wọ́n ti fi plug ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ ní gbogbo ẹ̀. By the time tó máa realize, ó wá rò pé ó kàn máa easy láti tú bẹ́ẹ̀ yẹn. Kò rí bẹ́ẹ̀ o. Ó gba ọgbọ́n àti agbára àti àánú o. Láti ìgbà náà ni bàbá ti ń gbìyànjú àtàwọn ìsọ̀gbé wọn tán ti ń túbọ̀, tán ń tú. Nínú ẹ̀ náà láti rí àsáwọ̀ mixed multitude tán fẹ́ da ìrìn àjò yẹn ara wọn rú láì ṣe ìrìn àjò yẹn. Láti ìgbà yẹn láti kó sí ẹ. Nínú ẹ̀ lọ́lọ́run ti ń gbé èmi àti ìwọ dìde. Ó yá, ẹ gbéra, ẹ lọ kúnra yín lọ́wọ́, kẹ́ jáde kúrò níbi tán ti ń pa yín. Tẹ́ ẹ bá jáde, wọ́n máa pa yín run. Láti ìgbà náà làwa náà tọ́lọ́run ti pe àkíyèsí wa sí, tó ti pè wá sí. Àwa kọ́ la rán wọra wa. Ó ní èmi kọ́ mo rán ra mi, àṣẹ dọ̀wọ́ ẹni. Ọlọ́run tó dọ̀wọ́ ẹni tó rán wa wá, tó pè wá sí ìrìn àjò yìí tá a sì ń bá bọ̀, kò fi wá sílẹ̀. So ẹ bá wa ṣí àìtò yìí. Láti ìgbà náà láti wà lẹ́nu ẹ̀. Láti ìgbà yẹn làwa ti fọwọ́ lóhun tulẹ̀ tá a dẹ̀ bẹ̀jú wẹ̀yìn. Yorùbá nation là ń sọ̀rọ̀ ẹ̀ o. That is the gospel. That is the kingdom of God on earth that must be established. Ó sì láàgbọ́dọ̀ dákẹ́ àfi tóun bá tó fìdí ẹ̀ múlẹ̀. Òun la ń ṣe ń ké lọ́sàn-án lóru lálẹ́ ní gbogbo ìgbà, nígbà tí Ọlọ́run bá ti tún fún wa ní oore ọ̀fẹ́ láti wá, tá a tún wá sọ fún wa ká lè jíjí òdodo. Ojú òní tì wá o. So Yorùbá nation là ń sọ̀rọ̀ ẹ o. That is the gospel, that is the kingdom. Tó o bá ti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ lọ́tọ̀ tẹ páàkì sẹ́gbẹ̀ẹ́. Kò ń ṣe èébú o, reality ni o. Bàbá wa kan, mo like bàbá mi yẹn lénìí. Wọ́n máa ń pray fún mi gan. So wọ́n wá send the prayer fún mi. I think mo bá prayer yẹn mojú àbí lánàá. Mo ṣáà gba prayer yẹn ṣáńgbà tí mo wá rí. Wọ́n pray fún mi lókè, wọ́n pray fún Nàìjíríà nísàlẹ̀. Wọ́n dẹ̀ gbé papọ̀. Mo wá kọ́ síbẹ̀, mo ní bàbá wa ẹ máa bá, mo ní mo ṣàdúrà sáàmì tẹ́ ṣe sí mi. Mo ní bọ̀ tí Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ máa bá mi separate ẹ̀ so that tí n bá ń gbé àmì lé, kí n mẹ́lẹ̀ tí mo máa gbé àmì lé. Mo tún ṣàlàyé fún bàbá wa yẹn. Mo ní Nigeria is a curse upon us. You know that now. Nigeria is what? Curse upon the indigenous people who are not Nigeria. That is why tá a bá sọ àwọn ọ̀rọ̀ kan àwọn èèyàn rò pé bóyá kí ló dé tá à ń sọ̀rọ̀ báyìí. Curse. Ṣùgbọ́n ó dórí wa ó parẹ́, ó dórí wa ó dópin. Ẹ̀gún yẹn ó máa parẹ́ lórí wa tá a bá ti dìde. So Yorùbá nation là ń sọ̀rọ̀ ẹ̀. That is the message. That is the message. So là ń sọ̀rọ̀ ẹ̀. Láti ń bá bọ́ ẹnu ẹ̀ ládẹ̀wá ẹ̀, àdẹ̀ máa bàjá, àmàdébù tí a yọ. So láti ń ṣe, láti ń gbìyànjú, làwọn bàbá wa ń gbìyànjú, là ń kún wọn lọ́wọ́, oníkálukú lọ ń bọ̀. Ojú òní tiwa. Yorùbá nation kí n tún fi kún. Yorùbá ṣe rí bọ́lọ́run ṣe dá ọ̀run ayé, ẹ̀yà ló fi dá pẹ̀lú èdè, ó wá fún oníkálukú. Ọlọ́run máa dára o. Ó dẹ̀ create Ìgbò ní ẹ̀yà wọn, ó dẹ̀ fún wọn nílẹ̀ tiwọn. Àlàyé ti wà ń bẹ̀, kò nídìí pa ń jà sí. Àfẹ́ni tó bá fẹ́ ṣojú kòkòrò. Alábàjọ tó sọ pé ìwọ kò gbọdọ̀ ní ojú kòkòrò sí nǹkan ọmọnìkejì ẹ. Ojú kòkòrò làwọn òyìnbó ń bá kiri. Ọ̀fọ́n olè tó wọn ò sí bọ́n ṣe wà yẹn. Ojú kòkòrò náà ń bá kiri.
náà bá dá Áfíríkà. Eléyìí tó wá burú jù, ẹ tún ojú kòkòrò yẹn wọnú wọn tó dẹ́sẹ̀ pé ẹ pa àwọn oní nǹkan kẹ́ lè gba nǹkan wọn. Rárá, ń ṣe bẹ́ẹ̀. So ojú kòkòrò náà bá dá Áfíríkà, ojú kòkòrò. Ìyẹn ò túmọ̀ sí, tó bá jẹ́ pé ìyẹn ò túmọ̀ sí pé bóyá òkè ẹ ń pe kinní kan ní trade by barter, ṣùgbọ́n fi tí wọ́n ṣe trade by barter o, ẹ pa oní nǹkan, ẹ gbé nǹkan oní nǹkan, ẹ bà yé wọn jẹ́, that is their own. Ojú òní tì wá, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí kó máa lọ fà. Kí ni mo á fẹ́ fàyọ ń bẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká yára wa ní brain. Yorùbá nation ti ń bẹ, Yorùbá kingdom, Yorùbá country ó ti ń bẹ before 1940 amalgamation. So torí èmi ò fẹ́ ká máa fọ̀tẹ́lẹ̀, ká máa palàpalàpá. The problem wa orísun ìyà tá à ń jẹ yìí, òun gangan ní Nàìjíríà tẹ̀rí yẹn. So ṣàdédé làwọn kan dé náà bá máàjì wa papọ̀. Ṣe rí according to bọ́lọ̀ ń ṣe tó, àwa la gbọ́dọ̀ máa ṣe àkóso ara wa, èdè wa a máa ṣe àkóso lórí ara wa. Tó bá ti di pé àjèjì ń ṣàkóso, kẹ́ mọ̀ pé may our identity not be destroyed. Ṣé ti yín? So ọmọ ẹ̀yà ibo ni ẹ́, eléyìí ń ṣọ̀rọ̀ kínní, èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ti wá, ó dẹ̀ gbọ́dọ̀ mọ ibi tó ń lọ. Kódà Jésù Olúwa wa nígbà tán ṣe àkọsílẹ̀, kí náà sọ? Wọ́n ní the lion of the tribe of Judah. Ọmọ tribe gbogbo ni wọ́n. Ó ṣe pàtàkì. So we are Yoruba tribe and I'm proud to be. And don't forget, má gbàgbé pé oríṣiríṣi orúkọ náà ń pè wá, náà ń sọ wá, but we are not that. We are not Yoruba, we are Yoruba. So ẹni tí Yorùbá kan bá ti ja ẹ̀yin ẹjọ́ lọ máa yanjú ẹ̀. You cannot use order to judge. You cannot use one person or one to judge others. Kò wá síbi tí ò sí o. Wọ́n burú láwọn obòmíì gan ju bí táwọn sọ lọ. Ojú òní tí wà. Ìyẹn dó bẹ́ẹ̀. So bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Ta dẹ̀ ń tì. Kò wá ń ṣe ọjọ́ kan. Kò ń ṣe ẹ wo àwọn ọmọ Ísírẹ́lì, ẹ wo ọdún tó gbà wọ́n. Nínú àìgbọ́ràn wọn náà ni o. Àìgbọ́ràn fà o. Miss Multitude fà o. Bẹ́ẹ̀ náà lélẹ̀ ìtakò sínú ẹ̀. Àìgbọ́ràn ń bẹ ń bẹ́ẹ̀. Miss Multitude bẹ́ẹ̀ irọ́ mi tí wọ́n lè parọ́ mọ́ òkú kókú jíde. Ẹnìkan sì pè mí láwọn sẹ́yìn ni ó náà sọ pé mo dẹ̀ wá wò pé ṣé àwọn èèyàn máa ń lọ, ṣé school irọ́ wà ní the school of lies. Èèyàn kan mo ti ẹ̀gbọ́n ní o mọ rọ́pà o dẹ̀ ń gbáyé, o gbọ́dọ̀ máa rọ́pà kó lè gbáyé, ẹ̀gbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Ojú òní tí wa kí là ń sọ, à ń try láti sọ fún wa again and again that this is our national interest, national goal, national quest. Yorùbá nation ni kò ní nǹkan méjì. Òun lè rí táwọn tó ti mọ òtítọ́ yẹn tó ń sọ. Akí gbogbo wa kí wa o. Mo kí Comrade Ọláyọmí Kòìkí, the Yoka Global Media Patron. Akíyín ẹ kú iṣẹ́ iléeṣẹ́ yìí ò jiná. Akí gbogbo media, Yorùbá World Media, Yorùbá Home Based Media. Kò sákòókò láti máa dárúkọ gbogbo yín pátá la kí ẹ ṣé. Kí la mú wá lénìí? Òun náà la ti ń sọ yẹn. Ṣóyé wa, ṣùgbọ́n wá fẹ́ ká tẹ́tí ká gbọ́ kíákíá ká lè lọ síbi tá à ń lọ. Title broadcast yìí náà ń pè ní àlọ́ òrọ̀kà. Àlọ́ ṣe kí ni? Àlọ́ òrọ̀kà. Àlọ́ ṣe kí ni? Àlọ́ ṣe kí ni? Òrọ̀kà. Iná wa pẹ̀lú àwọn ọba tán fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú kò lè wọ̀ mọ́. Enough is enough. Àlọ́rọ̀kà, àwọn ọba burúkú àti àwọn ìjòyè ìkà gbọ́dọ̀ rí ìkọlù Ọlọ́run Olódùmarè pẹ̀lú orin Dáfídì orí 136 ọ̀kan ẹ̀ẹ́tàtì ẹ̀fà àti pẹ̀lú orin Dáfídì orí 2 àti orin Dáfídì orí 24. A lè fi kún bákan náà bó bá ṣe wù wá, ṣùgbọ́n mẹ́ta yẹn là ń lò a pèsèǹtì fún wa, ṣùgbọ́n a lè fi kún torí a fẹ́ kí àdúrà yẹn a gbọ́dọ̀ kí. Ó mọ tán bá ní wọ́n kí àgbo, tán bá ní wọ́n kí àgbo ni pé wọ́n kì ó pé. So a fẹ́ kí àgbo àdúrà yìí èní ló bẹ̀rẹ̀. Eléyìí ṣe pé mi gbọ́ tẹ́lẹ̀ hàn sọ fún wa
eléyìí tó gbọ́ tá a gbọ́ tẹ́lẹ̀ kí la ṣe sí ẹ máa ṣe announcement nǹkan for more than a month ẹnìkan dẹ̀ máa dé lóhùn ò gbọ́ ẹ wá máa wonder pé ẹ gbọ́ kí la fẹ́ ṣe sí. So not how far but how well. Eléyìí ò ń ṣe pé mi ì gbọ́ tẹ́lẹ̀ bó ṣe ń gbọ́ ẹ náà ni kò dẹ̀ dìde bó ṣe ń gbọ́ tó ń gbọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ni kò dìde kò join train yẹn kò join movement yẹn. Má dẹ̀ sọ pé àṣẹgbàdúrà kan tán má dẹ̀ sọ pé àwọn tètè ti gbà sẹ́yìn rárá ńlá ò gbọ́dọ̀ dákẹ́. So tó bá ti tún farahàn wá tó bá tún ní ká gbà báyìí àtúngbà bẹ́ẹ̀ a nílò àdúrà ẹ̀. Eléyìí ò dẹ̀ ṣàdúrà pé ṣé ti sọ fún bàbá wa Akíntóyè ń ṣàdúrà yẹn lélẹ́yìí torí tẹ́ ẹ bá tẹ̀ sọ fún bàbá wa ní ẹ̀yin ọmọ mi ẹ ṣe dẹ́dẹ́ rárá ṣùgbọ́n a gbọ́dọ̀ máa gbà á káwọn wá rí i pé a ti dáná àdúrà kán wá rí i pé káwọn fúnra wọn wá lọ bá Ọlọ́run pé olúwa wa àwọn ọmọ yìí ti sún ti kan ògiri ṣẹgẹ́tì mi kán wá rí bẹ́ẹ̀ kán wá máa pè wá kán wá máa kí náà pé dialogue kán ṣe wá máa dialogue àdúrà la ṣì ń gbà tẹ́lòmíì bẹ̀rù báyìí o àdúrà la fẹ́ gbà o má fọwọ́ kàn wọ́n praise God ṣáà fọwọ́ kàn wá ní ká gbàdúrà àwa fìdí ẹ̀ múlẹ̀ ọjọ́ 7 la fẹ́ fi gbàdúrà ẹ̀ ó bẹ̀rẹ̀ lénìí a máa parí ẹ̀ lọ́jọ́ àbámẹ́ta níbi gbogbo tó wà máa gbà òun la fi ṣe tọ́pìkì ní ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa lénìí ẹlòmíì ẹnu yá ó yanu ni pé bó ni pásítọ̀ Agboola gbà wọlé lénìí ibẹ̀ ni mo gbà wọlé mo ní tọ́pìkì wa ìní ni mo tọ́pìkì wa ẹ̀wò bá ẹ jẹ́ kí n mú kí ni fáìlì mi síta bí mo ṣe táìtù ṣe mọ̀ pé a ti fúnra wa ní information mo ní ẹni ẹ̀wò bá òun ṣe pé òun lélẹ̀ òun ẹ ti rí ẹni 8 ẹ ti rí bẹ́ẹ̀ mo wá ní kókó àdúrà wa ìní the topic of my today program is àdúrà fún àwọn ọba àti àwọn ìjòyè tán fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú oko ẹrú wa Nàìjíríà pẹ̀lú orin Dáfídì orí 136 orí 2 àti orí 24 fún ọjọ́ mo wá ṣe ànánsẹ́ ìpọ̀ ọjọ́ 7 la máa fi gbà o mo dẹ̀ sọ fún wọn nínú chọ́ mo ní àdẹ̀gbà mẹ́sẹ̀ pé ká gbé àsíá location 419 kúrò lórí pẹpẹ wa o ká wá gbé àsíá Yorùbá nation tẹ́ ń wò yìí tá fi ń ṣe ìpolówó Yorùbá tí mo táàgì síbí tá fi ń ṣe ìpolówó Yorùbá nation Yorùbá sovereign nation the true independent tá fi ń ṣe pé ká gbé sókè ó wà nù church àdẹ̀gbé sókè gbogbo wa fi gbàdúrà bẹ́ẹ̀ nípa àtúnigbà mímọ́ ṣùgbọ́n à ń tẹ̀síwájú nínú ṣọ́ọ̀ṣì yín lẹ́nu iṣẹ́ yín gbà bẹ́ẹ̀. Àsíá orílẹ̀-èdè tán ti ń pa àwọn èèyàn wa mo wá sọ fún wa nínú church mo ní bó tiẹ̀ jẹ́ pé gbígbé àsíá location 419 yẹn kúrò lórí pẹpẹ wa la máa fi pay solidarity condolence fún àwọn Christian tán pa bọ̀ mo sọ fún àwọn èèyàn wa mo ní tẹ́ ẹ bá study Yorùbá kind of people ó níbi tá à ń sọ̀rọ̀ pọ́n pa Christian mọ́ torí pé I discover target àwọn people is beyond just killing Christian but Christian náà pa jù òun la ṣe sọ fáwọn èèyàn wa pé eléyìí tán gba ọ̀dọ̀ yín wọlé hàn sì ń fọ̀bọ̀ wá bẹ́ lẹ́yìn yín o ọ̀rọ̀ Christian kọ́ o ilẹ̀ Yorùbá náà fẹ́ gbà o wọ́n dẹ̀ ti wọlé o mo post ẹ̀ lánàá ẹ rí ó ṣẹlẹ̀ ní Benue State ní Besa local government Plateau State ní Borno ẹ rí bọ́n ṣe take over barracks so eléyìí òun ṣọ̀rọ̀ story ojú òní ti wà now àwa òun la fi ṣe tọ́pìkì lẹ́ni adẹ̀gbàdúà ọjọ́ 7 la fẹ́ fi gbà ṣó ti yé wa àti bẹ̀rẹ̀ láti èní lọ àwa kan lórí ibi tá a máa ti pàdé láago 6 máa pàdé ó ní kálukú kó pé ọmọ àti dádì àti mọ́mì ẹ pera yín ẹ gbàdúà yìí fún ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá là ń sọ o ojú òní tí wa àwa lè sọ ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa ó lè darapọ̀ mọ́ wa o ṣùgbọ́n ohun tí mò ń sọ gangan ni wípé àwa ọmọ Yorùbá gangan a gbọ́dọ̀ dìde ojú òní tí wa so òun là ń wò yẹn mo dẹ̀ lérò pé à ń wò dáadáa bí táìtù broadcast yẹn òun ni wípé a lọ rọkà kò sí ìwé Àìsáyà
26 ẹsẹ̀ ìkẹwàá, orí 2 ẹsẹ̀ ìkẹwàá wípé bí a bá fi ojú rere hàn ènìyàn búburú kì yóò kọ́ òdodo, kò ní ṣe òdodo. Ní ilẹ̀ ìdúró ṣinṣin, ní ilẹ̀ òdodo, kò ní kọ́ òdodo, kò ní ṣe òdodo. Bí tẹ́ bá fi ojú rere, if you show favour, let favour be shown to the wicked, yet will he not learn righteousness. Now, torí tán bá ti sọ pé ẹja pray, irú prayer tá à ń sọ, má sọ̀rọ̀ sọ́ba, ṣe ti rí báyìí Ọlọ́run ti differentiate ẹ̀ bí mo ṣe ṣàlàyé fún wa nínú lọ́dọ̀ wa. Mo wá ṣàlàyé fún àwọn èèyàn wa. Mo ní nǹkan tí mo kà á lẹ̀ yìí, mo ní ọ̀rọ̀ mẹ́rin mo fẹ́ yọ jáde níbẹ̀. Àkọ́kọ́ àdúrà, ìkejì àwọn ọba àti ìjòyè, ìkẹta ìran orílẹ̀-èdè Yorùbá, ìkẹrin wọn Nàìjíríà. Mo wá ṣàlàyé fún àwọn èèyàn wa bá a ṣe kó wọ̀, bó ṣe kó wọnú ayé wa, bá a ṣe kó wọ̀, bá a ṣe wọnú ẹ̀. Mo wá sọ̀rọ̀ nípa ọba, mo ní ìpele ọba méjì ló wà o, gẹ́gẹ́ bí a ṣe sọ. Àkọ́kọ́ mo ṣàlàyé fún wọn pé mo náà máa ń pàwé kan pọ́n ní ọba tí ó bá jẹ tí ìlú bá tòrò, nígbàgbé èyí tó bá jẹ tí ìlú bá dàrú. So in other words, we have kind of obas, ìjòyè tó jẹ́ pé tán bá ní ìgbà tí wọ́n bá ìlú máa tùbà, wọ́n máa túṣẹ́. Ìkan wà náà, Ọlọ́run níjà folórí burúkú ṣolórí. Mo wá ṣàlàyé fún wọn pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọba, à ń sọ̀rọ̀ nípa olórí náà ni. Mo wá lọ́lọ́run ló ṣẹ̀dá ayé bẹ́ẹ̀ pé tí gbogbo wa bá kórajọ pọ̀ ń bí ń sìn, the next thing ni pé a máa ní èrò pé ta ni adarí wa, olórí wa láàrin wa. A máa ní ìmọ̀ pé kò yẹ ká wà báyìí kó má sí olórí, àwa yàn àwa máa. But at that point kò gbọ́dọ̀ ṣe agbára lò. Mo wá ṣe àpẹẹrẹ fún wa, mo ní ẹ wo Kristi, ó lóun ní agbára láti fi lélẹ̀, òun dẹ̀ tún ní agbára láti gbà, pé ó ní ṣùgbọ́n jẹ́ kí ìfẹ́ rẹ̀ kí ó ṣẹ. So bó tilẹ̀ jẹ́ pé ọba wà ní ipò agbára tán fi máa ń sọ pé ó ba lórí ohun gbogbo, ṣùgbọ́n kò ń ṣe pé kó wá má lé àkáǹtì fún owó táràlú dá sí lọ́wọ́. Kò ń ṣe kó má lé àkáǹtì pé ìyàwó àtàwọn ọmọ ẹ̀dà bó ló lọ látọjọ́ yìí. Torí mo gbọ́ àwọn kan, ṣé blogger náà ń pè wọ́n, àló dá apanirun, ó dá apanirun nítorí apànìyàn. Ọlọ́run náà ló ṣe kò ní jábọ́ kọ́lọ́run má mọ̀ sí. But àwọn yẹn ṣà ń gbé ọ̀rọ̀ yẹn síta. Wọ́n ní kí ìránṣẹ́ ó produce ìyàwó àtọmọ ẹ̀. Kò sí eléyìí tó kàn mí o, mò ń ṣàpẹẹrẹ ni pé a ò gbọ́dọ̀ fi ẹ́ joyè adarí kó wá torí ẹ̀ kó wá ló fẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan tí òun ṣe tiẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o. This is 21st century. Kọ́ba kan ló ń ba lórí ìyàwó oníyàwó. Tó bá fẹ́ fẹ́ ìyàwó, after all, Ọ̀ọ̀ni ń sìn, Ọ̀ọ̀ni bàbá Ọ̀ọ̀ni rìṣà, bóyá ìyàwó wọn á ti pé 7, 8, 10 kó máa lọ bẹ́ẹ̀, kò sí problem. Ó free, no going back. Bàbá mi Adélékè Sodiq, ẹ ṣé, no going back. Ó free, ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ pé ìyàwó oníyàwó ló ń fẹ́ náwó mú. Ní 21st century, ọba tó bá lóun gbẹ́sẹ̀ lé nǹkan tí ò ṣe tiẹ̀, wọ́n máa gé ẹsẹ̀. Tán bá fi lé ti tèmi, wọ́n gbọ́dọ̀ gé ẹsẹ̀. Ìyẹn ò túmọ̀ sí pé kò bá lórí ohun o, ẹ má ṣì mí gbọ́. But you must not misuse power. You must use power. Mo fẹ́ sọ òyìnbó yẹn. You must use power in a righteous way, not to torment people. Ẹ ṣeun, ẹ káàbọ̀, ẹ bá wa pé tó, not to torment people. Èèyàn ń lo agbára. Jésù pé òun ní agbára láti filẹ̀ láti gbà á padà. Ó ní ṣùgbọ́n òun fi lélẹ̀ kí ìfẹ́ rẹ̀ kó ṣẹ. So mo wá ṣàlàyé ọ̀rọ̀ ọba fún àwọn èèyàn wa. Mo wá sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ọba pele méjì, dáadáa àti burúkú. Now mo wá ní kí ni ọ̀rọ̀ ọba ní í ṣe pẹ̀lú ìrìn àjò yìí? Ṣé ti wà lákọ́kọ́ tó fi di pé à ń sọ pé ẹ jẹ́ ká gba àdúrà fún àwọn ọba o àti àwọn ìjòyè tán fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú o. Irú àdúrà wo la sì fẹ́ gbà fún wọn? Àdúrà pé Olúwa kọlù wọn, àdúrà Olúwa yọ ṣùtì sí wọn, àdúrà Olúwa bẹ́ẹ̀ wọ́n wò ní lára àkọ́bí wọn. Makalepo, bẹ́ẹ̀ wọ́n wò lára àkọ́bí wọn, bẹ́ẹ̀ wọ́n wò lára àkọ́bí wọn, yọ ṣùtì sí wọn. Irú ọba wo la wá ń sọ bẹ́ẹ̀? Pàápàá jùlọ tí Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Pàápàá jùlọ ṣé ti wà lákọ́kọ́? Pàápàá jùlọ ṣé pé
are you saying àwọn ọba kan wà tán fẹ́ kẹ́ ẹ lọ tiwa kọ́lá àkọ́kọ́? Gbogbo ìrìn àjò tó dé bá ìran Yorùbá ẹ̀ ṣe ló dàbí eléyìí tá a kọ sílẹ̀ nípa Ísírẹ́lì àti Íjíbítì. Íjíbítì ti wà báyìí ní Nàìjíríà, a dẹ̀ gbọ́dọ̀ jáde. Tá a bá ti jáde lójú wa, Ọlọ́run ní jẹ́ kán pa wọ́n run pátá, ojú òní ti wà. So mo wá ṣàlàyé, mo wá bẹ̀rẹ̀ sí í fi wọ̀n wọ́n, mo wá mú àpẹẹrẹ. Mo ní ṣán rántí pé Fáráò ọba ni, ọba Fáráò. Mo ní ṣán tún rántí ọba míì, ọba Amórì, ọba Báṣánì, oríṣiríṣi ọba Ọgù, oríṣiríṣi ọba. Mo wá bẹ̀rẹ̀ sí ní kà, mo dárúkọ ọba King Nebukadnezari, pé ọ̀rọ̀ ọba pọ́n fẹ́ káwọn èèyàn wọn tán gbàbọ̀dé fáwọn èèyàn wọn kò ṣe bẹ̀rẹ̀ lénìí, torí àlejò níjẹ́wọ́ community kan wá bí òun ṣe nípasẹ̀ wọ́n á trace ibi ọba ìlú yẹn. So mo wá ṣàlàyé, ojú àwọn èèyàn wá ṣí, ojú wa ni mo wá fẹ́ kó ṣí sílẹ̀ báyìí pé ewu wo kò ń ṣe nǹkan kékeré, ṣùgbọ́n Ọlọ́run máa yọ ṣùtì sí wọn, Ọlọ́run máa kọlù wọn, ó dẹ̀ máa bẹ̀ wọ́n wò lára àkọ́bí wọn. Ṣé ń gbọ́? Àdúrà tá a fẹ́ fi ọjọ́ 7 gbà nìyẹn. Hàn dẹ̀ ní kíje irú àwọn bẹ́ẹ̀. Eléyìí tó bá wá kíje, ẹ máa gbọ́ o. Fún ìdí méjì ni: àkọ́kọ́, kó lè ronúpìwàdà; ìkejì, kó lè ṣẹ̀sín tí ò bá ronúpìwàdà. Wọ́n dẹ̀ ní ikú yá ṣẹ̀sín lọ. Òun gan wá padà dé sọ pé kóun tiẹ̀ ti kú gan ṣáájú ẹ̀sìn ikú làbẹ̀ bẹ́ta. Ṣùgbọ́n pé irú ẹni bẹ́ẹ̀ láì ronúpìwàdà pé kò ní ṣẹ̀sín, kò ń ṣe léè tí Ọlọ́run pè wá sí. A lè kéré lójú ẹ, kò má tà. Ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí, mo ní a gbọ́dọ̀ yọ ṣùtú sí wọn, wọ́n gbọ́dọ̀ bẹ̀ wọ́n wò. So wá bẹ̀rẹ̀ sí ṣe ṣàlàyé fún mi ní ọba Fáráò tatú. Kódà èèyàn tó bá mọ ìtàn Ísírẹ́lì, ẹ má gbàgbé o, nípasẹ̀ Jósẹ́fù, Bíbélì sọ pé ọba kan ti ń bẹ ṣáájú ọba Fáráò, ìyẹn mọ Jósẹ́fù gan. Ìyẹn gangan ni Jósẹ́fù túmọ̀ àlá fún nígbà tán lọ mú jáde nínú túbú tó sì sọ ọ̀nà àbáyọ. Tọ́ba yẹn fi fún Jósẹ́fù àtàwọn èèyàn tó ní kó lọ kó àwọn èèyàn ẹ̀ wá, tó fi fún wọn ní ilẹ̀ Góṣẹ́nì. Gbogbo àtàbámọ̀ ìtàn yẹn pé kán máa gbé bẹ́ẹ̀, wọ́n sì ń gbá. Ọba yẹn gbéṣẹ̀, lọ́ba Fáráò dé. Ṣàdédé lọ́ba Fáráò kàn ro, ó kàn ẹ̀mí burúkú kàn gbé wọ̀ ló bá ní. Ẹ wo àwọn ará bíbọn ṣe ń gbáyún tán pọ̀ sí i. Ó yá, ẹja wá wọ́rọ̀ kọ̀ ṣọ̀dá, ibi tí ìpọ́njú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n fún ìdí pàtàkì náà ni kí iye wọn bá lè ṣí, kán bá lè padà sílẹ̀ ìlérí wọn. Torí pé a ti kọ́ ṣáájú wípé Olúwa wa lòun ń bọ̀ láti wá gbà wọ́n padà síbi tán ti wá. Ibi tọ́ba Fáráò ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò ń ṣe small story, gbogbo ẹlẹ́mọ̀ òótọ́ story dẹ̀ ni. Tẹ́ ẹ̀ bá mọ̀ yẹn, tẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀, òun ló ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ojú òní ti wà. So nígbà Ọlọ́run wá mọ itú àwọn ọba yẹn. Ṣé mọ̀ pé nínú Bíbélì àwọn ibì kan wà ní máa pray fún enemy. Mo sọ fún wa pé ọ̀rọ̀ Nigeria is beyond praying for your enemy o. Wá ṣàpẹẹrẹ pé enemy kan wà tán máa ń pray fún, ìkan wà you must slaughter them ni. So ojú òní ti wà. Àwọn Ọlọ́run gan mọ itú táwọn ọba yẹn ń pa ló ṣe gbé àwọn ọmọ Ísírẹ́lì níjà. Nígbà tán tún kúrò tán lọ, ọba Fáráò tún wípé a máa release àwọn people nìyẹn. Wọ́n tún gbá ti àfìgbà tí Fáráò tó ṣègbé, wọ́n máa ṣègbé àtàwọn ọmọ ogun ẹ̀ tọ́ba Fáráò ṣègbé. Ẹsẹ̀ Bíbélì táwa fi ń gbàdúrà yẹn, mi ní ka gbogbo ẹ̀, ẹ kàn jẹ́ ká lọ sí Psalm 136 yẹn, ẹ wo ẹsẹ̀ 17. Fún ẹni tí ó kọlu, ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10. Ọlọ́run ló ń sọ nípa ẹ̀ o. Ó ní fún ẹni tó kọlu, ẹ mọ̀ àti bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 tó sọ pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Then bẹ́ẹ̀ nígbà tó dé ẹsẹ̀ 10, ó ń sọ pé fún ẹni tí ó kọlu Íjíbítì lára àwọn àkọ́bí wọn, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Then ó sì mú Yorùbá jáde kúrò láàrin wọn.
a gbọ́dọ̀ jáde kúrò láàrin kò ní kàn ẹ́, so a gbọ́dọ̀ jáde kúrò láàrin wọn. Ó mú wọn jáde láàrin wọn, ó kọlu àwọn íjíbítì. Ọlọ́run gbọ́dọ̀ kọlu àwọn tá a fẹ́ ká lọ ẹ̀ lára àkọ́bí wọn. Mo gba àdúrà fún ìwọ tó ń gbọ́ mi, àkọ́bí ẹ ò ní kú, àárín ọmọ ẹ ò ní kú, ìgbẹ̀yìn ọmọ ẹ ò ní kú. Ṣé o mọ ìtumọ̀ àkọ́bí ṣá? O ò mọ̀. Ẹni tá àkọ́bí ẹ bá kú bí ìgbà tá a ṣẹ́ igun ẹ̀yìn ẹ̀ báyìí ni gbà. Mo gbà ládùúà máa kalẹ̀ àkọ́bí ẹ, àárín ọmọ ẹ àbí gbẹ̀yìn ẹ kò ní kú. Eléyìí tá a wá ń sọ yìí tán fẹ́ ká lọ ìbá àkọ́bí wọn bá ṣe ń lọ sí láàárín ọmọ wọn àti ìgbẹ̀yìn ọmọ wọn máa lọ sí. Ẹ rántí Joshua wípé ẹni tó bá tún padà pinlẹ̀ ṣẹ́ nǹkan burúkú yìí, àkọ́kọ́ bó bá ṣe ń try àti lay foundation ẹ̀, àkọ́bí ẹ̀ máa lọ sí. Bó bá ṣe ń try àti gbìyànjú parí ẹ̀ àbí gbẹ̀yìn ẹ̀ máa lọ sí. Àárín ọmọ ẹ̀ gan kò ní rójú ráyè. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ fún wa yẹn, òbí òní tí wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ó ní ẹ wá sí ẹsẹ̀ 17, fún ẹni tí ó kọlu àwọn ọba ńlá. Ẹ bẹ̀rẹ̀ sí ń picture ẹ̀bẹ̀ yẹn o. Nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ó sì pa àwọn ọba olókìkí. Ẹ máa kíyèsí wọn bẹ́yẹn o, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Síónì ọba wọn, ọba àwọn ará Ámórì, ọba Ámórì tá à ń pe orúkọ rẹ̀ ní Síónì, àti Ọ́gù ọba Báṣánì. Ṣé ń gbọ́? Àwọn ọba yẹn pọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbàbọ̀dè nínú ìrìn àjò yẹn. Àwọn gan ló yẹ kó lead wa, ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ń gbàbọ̀dè. Ẹ mọ̀ pé àdárúkọ ọba kankan sí, but ẹ bẹ̀rẹ̀ sí ń picture ẹ̀bẹ̀ yẹn torí iṣẹ́ tán ní ká fi ọjọ́ méje ṣe nìyẹn. Ó lè ti gbà rí, ó lè má, ṣùgbọ́n eléyìí let us ká pọ̀pọ̀. Ṣó yé wa? Ní ìsàlẹ̀ broadcast ṣe rí nǹkan tí mo kọ síbẹ̀, ṣé ti rí? Ẹ rí nǹkan tó wà, oh my, kí ló ń ṣe ẹ́? Ẹ ti rí nǹkan tó wà nínú broadcast yìí? Torí mo wá tẹ̀síwájú pé Yorùbá suffering nation through independence we want, not Ibadan state, not Lagun state, not Ijebu state, not Toru Ebe state, not Okongun Efe state, inside one Nigeria. Ìyẹn kọ́ la fẹ́. Ẹ̀yin ọba tẹ́ ń lobby fún state. That is not what we want. It shows how weak, in fact, tiyín tún give beyond wickedness. Ṣé mọ̀ pé ẹ̀yin mélòó lẹ ti pàdé ọ̀rọ̀ yẹn rí nínú Bíbélì níbi tó ti sọ wípé even if the wicked know how to give good things for his children. Ṣé rántí ọ̀rọ̀ yẹn nínú Bíbélì? Ó ní even the wicked they know how to give good things for his what? For his good wicked one ni o. They know how to give good things. Ó náà ní jẹ́ fi àkàrà, ní jẹ́ fi àkàrà, ní jẹ́ fi òkúta dípò àkàrà fún. Ó wá sọ pé if the wicked know how to give good things to his people, how much more your father which is in heaven. Ẹ máa gbọ́, if the wicked. Ẹ jẹ́ ká wá sáré ṣe ìṣirò yìí. Nínú ká gba Yorùbá suffering nation through independent. Tó jẹ́ pé tá a bá gbà tán fúnra wa, tá a bá fẹ́ create Abẹ́òkúta state nínú Ògùn state, Ìjẹ̀bú state nínú Ògùn state, Rẹ́mọ state nínú Ògùn state, tá a wá tún kọjá lọ wá sí Èkó, a sọ pé Ìyànàpájà state, a sọ pé a wá bẹ̀rẹ̀ sí create ẹ̀ bẹ́ẹ̀, a tún lọ sí Ọ̀yọ́, a fẹ́ pín Ìbàdàn sí 10. Ṣé báwa la ní nǹkan wa? Ṣé bọ́lọ́run ló ṣe fún ìran Yorùbá? Ṣá lè ṣe bẹ́ẹ̀? Ṣá lè ṣe bẹ́ẹ̀ ká dẹ̀ máa govern ara wa, police ara wa? Now nínú nǹkan tí mo sọ yìí tá à ń pè ní ká gba òmìnira, ká bọ́ lóko ẹrú, àti wípé ká kàn gba ìpínlẹ̀ sínú oko ẹrú, èwo ló dáa jù nú ẹ̀? Ẹ̀yin ọba, èmi rò pé nǹkan tó dáa ká tẹ̀ wá gbà pé àkọ́kọ́ ẹ wicked, you must know how to give good things for your children. Mo lo ọ̀rọ̀ yẹn ni o, mo bọ́rọ̀ ẹ̀. Ká gbà pé you are a wicked king now. Bíbélì sọ pé even the wicked know how to give good things for his children. Now nínú ká ẹ gba òmìnira fún wa àti ká ẹ gba òmìnira fún wa, ká kúrò, ká jáde láàrin wọn bí Ísírẹ́lì ṣe jáde kúrò nínú Íjíbítì, tán jáde kúrò láàrin wọn, ká ẹ wá gba òmìnira fún wa, káwa náà jáde
kúrò níbi tán ti ń pa àwọn èèyàn wa ẹ̀ kò dẹ̀ ń ṣe pé ẹ̀rí ká wá jáde bá a bá ṣe wá jáde yẹn ká wá fúnra wa lọ máa kírètì nǹkan tó bá wù wá òun kó jẹ́ pé ìpínlẹ̀ lẹ fẹ́ gbà fún wa so tẹ́ ẹ bá ti gba Ìjẹ̀bú state now èèwọ̀ yín ti tú your own wickedness is beyond wickedness. Torí if you are a wicked person and you don't know how to give good things for your children, which the word of God say the wicked don't know how to give good things for children, but you as wicked as well you don't know how to, then your own has become extremely evil. Wickedness beyond reasonable doubt nìyẹn. Ẹ bá wa type ẹ̀ sí comment section nínú ká gba òmìnira kúrò nínú Nàìjíríà ká lọ máa ṣàkóso ara wa ká dẹ̀ máa create ìpínlẹ̀ tó bá wù wá òun ká gba ìpínlẹ̀ lọ́wọ́ Nàìjíríà kí Nàìjíríà sì máa ṣàkóso ẹ̀ kán dẹ̀ máa pa wá èwo ló dájú. Lọ́dọ̀ títí mi ká gba òmìnira ni o bóyá ìwọ ò mọ̀ ká gba òmìnira ni o torí ìwọ lè máa mọ̀ so mo wá ń sọ fún wa ń sìn ni pé ká gba òmìnira ló bẹ́tà torí Yorùbá nation means freedom ká gba òmìnira ló bẹ́tà. Nígbà tán fẹ́ gba òmìnira Nàìjíríà wọn náà sọ fún ọlọ́rọ̀ náà jáde pé òmìnira lẹ́gbàá yìí o kò tí ì ṣòmìnira o so a ṣe fẹ́ gba òmìnira ní báyìí Ọlọ́run á dẹ̀ fún wa ṣó ti yé wa Ọlọ́run á ṣe kí ni o á fún wa so nǹkan tá a kọ síbẹ̀ nìyẹn. Àwọn kábíyèsí kan àwọn adarí wa kan kábíyèsí means adarí so àwọn adarí wa kan tán pera àwọn ọlọ́mọ Yorùbá nǹkan tán lọ ń lọ́bì fún nìyẹn. Ẹ jẹ́ ká wá sọ fún yín o ẹ gbọ́ eléyìí o Yorùbá nation ti dé o Ọlọ́run ló sì ṣe o kò ṣe yàn o ìyẹn dó bẹ́ẹ̀. Number 2 ẹ jẹ́ kó di mímọ̀ fún yín wípé àkọ́kọ́ ohun tọ́lọ́run sọ fún Mósè pé lọ sọ fún Fáráò jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ Ọlọ́run ti sọ fún bàbá Akíntóyè bẹ́ẹ̀ o ó dẹ̀ ti sọ fún Ìgbòho bẹ́ẹ̀ òun náà ṣe gbé ìgbésẹ̀. Mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń tako lẹ́tà ẹ ṣe lẹ́tà ní ṣe no lákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ lọ sọ fún ẹni tó so ẹ mọ́lẹ̀ ọ̀gá tó ti ń kọ́ṣẹ́ tó bá ti gba freedom tí ó dẹ̀ jẹ́ kó lọ tó bá ti yá ti yẹ bá ti ṣí wàá lọ bá pò ń lọ so gbọ́dọ̀ lọ sọ fẹ́ni tó so ẹ mọ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun ṣe pàfẹ́ fi ẹ́lẹ̀ náà bẹ́yẹn bó tilẹ̀ jẹ́ pé you have draw a line because the day you tell your oppressor that you are going you have draw the line a cross line tán bá bí ẹ dá jẹ́ kí n rí ẹ o ti cross line yẹn mi ti dé ìpele àwọn platform yìí ó yàtọ̀ síbi platform tí mo ti fẹ́ máa sọ ìtàn àwọn nǹkan tí mo rí but ó ṣeé ṣe ká máa shift ẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo rántí gbẹ́ngbà tí pásítọ̀ Olúdáre àtàwọn èèyàn ẹ̀ tán ta ìtú kan fún mi ó lágbára géèmù yẹn àwọn pásítọ̀ máa ń gbá géèmù gan o àtẹni tí mo fẹ́ràn wọ́n play géèmù pẹ̀lú mi gan wọ́n gba géèmù tí ó bá sì ti géèmù yẹn ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni a fẹ́ la mọ̀ àmọ́ ẹni tó fẹ́ ni ẹni a ní kó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu ẹni afọkàntán àdèmá dalẹ̀ ni kí n tó dé mi àti ìyàwó àtọmọ mi ìrírú ẹ̀ rí ṣùgbọ́n ibi tí mo ti ń ronú ni mo ti gbọ́ ohùn láti ọ̀run pé opportunity for your freedom gbogbo ẹ̀yin wa gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ opportunity fún òmìnira wa ni kéèyàn kan tó wá fẹ́ lọ fi stéètì Ìbàdàn Ìjẹ̀bú tó ń lọ́bì fún kó tó wá fẹ́ fi kó wa sóko ẹrú this is bullshit man. Now ẹ máa gbọ́ mi o ojú òní tì wá mo fẹ́ kúrò lórí ọ̀rọ̀ àwọn ẹni ibi tí mo fẹ́ mẹ́nu lọ yẹn mi fẹ́ but there is a point to bring out there so ẹ wá gbọ́ o ohun tá à ń sọ ni pé bàbá wa Akíntóyè ti kọ lẹ́tà let my people go àkọ́kọ́ sí Buhari inú mi dùn so that hàn ní sọ pé ọmọ wọn tó wá ń bẹ̀ ni wọ́n kọ́ what a wonderful steps bàbá kọ lẹ́tà yẹn ṣùgbọ́n it's not overnight wọ́n kọ́ nígbà tí Tinubu dé wọ́n kọ lẹ́tà sí Tinubu báyìí yàtọ̀ fún pẹ̀lú tá a bá papọ̀
yàtọ̀ eléyìí tán kọ sí tán fi sí gbogbo àgbáyé lẹ́mọ̀ eléyìí tí bàbá dìídì private kọ sí ń kọ pé àbúrò kò yẹ kó rí báyìí o ká wá torí nǹkan tó fẹ́ dà ká dẹ̀ da ìran Yorùbá ká wá dà wọ́n sókun kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bàbá kọ lẹ́tà sí máa yẹn wọ́n tún wọn wá bàbá sọ fún wa pé òun lọ sọ́dọ̀ Ọbásanjọ́ ara àwọn ọba tá à ń sọ nìyẹn o Ọlọ́run máa kọlù wọ́n gbọ́ ṣàjẹ́ kémi jíṣẹ́ tá a rán mi praise God tán fẹ́ kí ìran Yorùbá lọ tán fi wá ta káàdì tán fi ìran Yorùbá gba state ìpínlẹ̀ àti local government kí nìyẹn ní í ṣe nínú ìran ọ̀rọ̀ tá à ń sọ yìí kí nìyẹn ní í ṣe nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí nǹkan kan tó ní í ṣe àtọ̀ so but ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ń lọ́bì fún ìpínlẹ̀ àti ìbílẹ̀ láti fi kíìpù ìran Yorùbá sínú oko ẹrú ẹ gbọ́ o wọ́n ti kọ lẹ́tà let my people go sí Buhari nígbà tó wà ń bẹ̀ o wọ́n ti kọ sí Tinubu lẹ́ẹ̀mejì mẹ́ta o wọ́n ti tún gbé lẹ́tà yẹn pa wọ́n tún gbé lọ sí Orísun tán ti so wá mọ́lẹ̀ which is British o Britico o so kẹ́ gbọ́ sétí wọ́n dẹ̀ ti tún jẹ́ kó di mímọ̀ inú mi ti ẹ̀dùn lẹ́nu àwọn mò ń gbọ́ sìn pé meeting máa wà pẹ̀lú àwọn kábíyèsí rere torí tẹ́ ẹ bá wo táìtù yẹn torí à ń la o tẹ́ máa rò pé bóyá ṣe ni à ń sọ̀rọ̀ bí ọba àwọn ọba ọ̀gù tó ti yé wa à ń sọ̀rọ̀ bí ọba Fáráò àwọn ọba ńlá ọba lókìkí tọ́lọ̀ ń kọlù àwọn ọba Amórì ọba Báṣánì kò sí nǹkan kò sá Ọlọ́run gan mọ̀ pé àwọn eléyìí hàn lè ronú pìwàdà you have to kọlù wọn you have to yọ ṣùtí sí wọn you have to bẹ̀ wọ́n wò lára àkọ́bí wọn so that he can let his people go bó ṣe jẹ́ nìyẹn o so gbogbo ẹ̀yin tẹ́ ń lọ́bì fún Ìbàdàn state ẹ̀ ń lọ́bì fún Ọ̀yọ́ state nínú Yorùbá state á ti lọ dáa jù ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan ìrìn àjò yẹn ti lọ fáà jù bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé nígbà tí bàbá fún àwọn Fáráò bí tó fún wọn ní ọjọ́ méje pé tẹ́ ọjọ́ méje ní tó òun bọ̀ ẹ̀dẹ̀mọ itú tí bàbá pa ìyẹn the lion of the tribe of Yorùbá land Chief Sunday Deni Adéyẹmọ Dr. Igboho Òòṣà ṣùgbọ́n gbogbo wa ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ń sọ pé ẹ má dá wọn lóhùn àwọn ajá tí ò léyín tó ń gbó so bàbá Akíntóyè ní ajá tí ò léyín tó ń gbó Ìgbòho Òòṣà lájá tí ò léyín tó ń gbó Koiki Media lájá tí ò léyín tó ń gbó Pastor Iwa Agboola lájá tí ò léyín tó ń gbó why our people is dying tọ́lọ́run sì ń sọ fún wa pé this is what to do ká jáde kúrò láàrin wọn kí ni mo mú wá fún wa ni pé lẹ́ni a bẹ̀rẹ̀ ìrìn àjò àdúà ìrìn àjò kí ni mo pè a ti ṣe announcement yẹn lóru àná ni mo ṣe announcement yẹn lóru àná eléyìí ò dẹ̀ ń ṣe pé ẹ sọ fún mi tẹ́lẹ̀ join níbi tó bá wà gẹ́gẹ́ mo ṣe sọ pé eléyìí tá a sọ fúnra wa gan tẹ́lẹ̀ ìwọ náà mọ ipa tó kó tán bá nìkan gbé sórí òṣùwọ̀n so má dẹ̀ sọ pé wọ́n ti gbàdúrà kan this is the prayer mo dẹ̀ fẹ́ ká mọ rírì nǹkan tí Yonka jẹ́ fún ọwọ́ Kristẹni yẹn Christian community àti fún ìran Yorùbá. ẹ jẹ́ kó ní kálukú máa create mushroom tiẹ̀ kò sí wàhálà but we move so Southwest proposed state is not the solution gbogbo ẹ̀yin media ẹ bu bẹ̀ yẹn kẹ́ lọ ṣe ẹ jẹ́ kí n sáré kó má dàbí pé bóyá ṣe ni mò ń ṣe àgbélẹ̀rọ ẹ gbọ́ eléyìí ẹ gbọ́ ẹ wo torí èmi kọ́ síbẹ̀ yẹn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ẹ gbọ́. Southwest Southeast Ekiti state. Okay ogun o but ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ kó má dàbí pé ti tàwa nìkan ibi Southwest náà parí ẹ̀ sí ó yá. As the sixth state in the Southeast geopolitical. This is the House of Assembly nìyẹn o níbi tán ti ń present the proposed new states fún àwọn ìpínlẹ̀ wọ́n ti dárúkọ tàwọn south wọ́n ti dárúkọ Ògùn bọ̀ mo kàn bú láàrin níbi east yẹn ẹ máa gbọ́. Political zone. Adada state from the present Enugu state of Nigeria. Orashi state as the sixth state in the southeast geopolitical zone. Olu state from the southeastern region of Nigeria.
Aba State from the southeastern region of Nigeria. South. Proposed state. Yeah. Ugoja State from the present Cross River State. Warri State from the present Delta State. Bori State from the present Rivers State. Obolo State from the present Rivers and Akwa Ibom State. From the southwest. tó southwest ẹni kó 30 oníkálukú ń butu ẹni bọ̀gbọ́ tẹ́lẹ̀ tó kan èmi àti ìwọ torí you will only give account ibi tá a pè ẹ́ sí tá a rán ẹ sí bó ṣe jẹ́ nìyẹn tí àwọn yẹn bá wá máa need the service wa they will pay us probably with good agreement nìyẹn but eléyìí tó kàn wá òun la ṣe ń sọ pé tí ò bá sí iṣẹ́ rere tí bàbá wa Awólọ́wọ̀ iṣẹ́ rere tán ṣe tó borí àwọn many things àwa kan ti rò pé wáì tí bàbá ṣe lọ ronú débi pé jẹ́ ká kó wọn mọ́ra ń ro kó wọn mọ́ wàá jẹ́ kán máa ìrànlọ́wọ́ téèyàn bá fẹ́ ṣe fún wọn jẹ́ kán ta kété ni we are not ẹ̀yà kans ó yá. Proposed states. Southwest proposed state. Toru Ebe State from the present Delta, Edo and Ondo State. Southwest ni. Ibadan State from the present Oyo State. Lagoon State from the present Lagos State. Ijebu State from the present Ogun State. Lagoon State from the present Lagos State and Ogun State. Ibadan State from the present Oyo State. Ogun and Ife Ijesha State from the present day Ogun, Oyo and Osun State. The committee has reviewed the proposals for the creation of new states in accordance with Section 8, Subsection 1 of the Constitution of the Federal Republic of Nigeria 1999 as amended. Ṣé ti gbọ́? Iṣẹ́ àwọn ọba Ògùn nìyẹn, àwọn ọba Báṣánì, ẹ jókòó síbẹ̀. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún wa, ẹ̀yin ọmọ Yorùbá, àkókò tó oníkálukú wa mọ ìpínlẹ̀ tá wà. Ọba tó fà fẹ́ kó wa kó sẹ́rú oníkálukú pariwo ẹ̀ síta. Ṣé ń gbọ́ mi? Ẹ ké gbàjarì, we are talking of ṣé ẹ̀yẹn tí ẹ̀ka wá 1914 to this time. Ohun ìgbèkùn. Ṣé o rò pé mi sọ pé Jésù ń bọ̀ but o tí discover pé 1,000, 2,000, 1 billion years orí ìpè yìí á wà àwọn èèyàn á máa kọjá lọ wọn á máa bọ̀ bó ní ìran tiẹ̀ máa wà can't you think deep that's why tó ṣe ń dùn mí fún àwọn tó ń ṣe tó ń lọ tó ń bọ̀ tó ń pa kùrùkùrù torí Ìbàdàn state Ìjẹ̀bú state yìí. Torí Ìjẹ̀bú state contract yìí they don't think about their generation and generation to come. Ìbá jẹ́ pé báwọn òyìnbó ṣe ń ronú nìyẹn káyé wọn rí bó ṣe rí yẹn tẹ́ ń sá lọ́bẹ̀. Marabut ẹ kàn ń jẹ́ káwọn èèyàn tó ní ìmọ̀ ẹ kàn jẹ́ kí ìmọ̀ wọn kó ṣòfò dànù. Nǹkan kan dùn mí mo kàn ń pa mọ́ra ni tèmi máa mọ̀ pé báyìí ni. Ó sún mọ́ mi kó mọ̀ bó ṣe rí. I'm not a non-entity. Nínú ọ̀rọ̀ mi nínú ìṣe mi wà máa fi tí n bá kàn kàn. You don't expect lion, eagles to be living among the turkeys people. Àwọn èèyàn kàn máa reason bó ṣe wù wọ́n. Lawlessness ìkan nínú nǹkan tí mo kóra òun ni lawlessness láyé mi. So ṣé ti gbọ́ báyìí nǹkan tí àwọn kan lé wọ́n mọ̀ pé ìwà burúkú rèé o but nǹkan tán fẹ́ fi àṣìfù rèé. So ẹ̀yin ọmọ Yorùbá so tẹ́ bá ti gba Ìbàdàn state èwo yín ti tú ẹ ní kígbe kájọ kígbe bá ṣe bí mo ṣe ń ṣe bí gbogbo wa ṣe ń ṣe pé we don't want what we want is Yorùbá nation. Àwọn ọba Ògùn àwọn ọba táàkà ọba Fáráò tọ́lọ́run bẹ tó bẹ àkọ́bí wọn wò lára wọn àwọn ọba Báṣánì ọba ńlá ọba olókìkí àwọn náà wà ń díẹ̀ gbogbo wọn lọ ẹ̀mọ̀. Ṣé ti yẹn tó bá yá
bó ṣe wà yẹn Ifẹ̀ state ni Kẹ́nẹ́kan state ni Palace state ni gbogbo ìyẹn ló wà lórí ẹ̀mí wọn. They could not think. Their own wickedness beyond wicked, because Bíbélì sọ pé the wicked one know how to give good things for children. As wicked as they are, kàn má lè differentiate between good and bad, pé eléyìí ló máa good jù fún ìran wa, ẹ jẹ́ ká gbà á fún wọn. Eléyìí ó níbi tó good mọ́, ẹ má jẹ́ ká yà sí. Ojú ò ní tiwa. So that is our prayer. So má rojú láti gbàdúrà yẹn, má dẹ̀ jẹ́ kẹ́nibọ́dì má gbàṣẹ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run, òun là ń gbà yìí kájọ nínú ilé, nínú yàrá, nínú ọ́fíìsì wa, níbi iṣẹ́ wa, kí gbogbo wa ká koná mọ́ àdúrà yìí lọ́sẹ̀ yìí ni o, bẹ̀rẹ̀ láti èní ni ọjọ́ kẹjọ kí lorúkọ ẹ̀ wọ́n ní 8 new beginning ni èní sì ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun yìí. So èní, ọ̀la, ọ̀túnla, ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún, ọjọ́ mẹ́fà, ọjọ́ méje la máa fi gbà á. So láti èní 8 náà 8, 9, 10, 11, 12, 13, 14 ọjọ́ àbámẹ́ta ló máa parí. A máa gbàdúrà yẹn, ìwọ máa gbà á throughout ọ̀sẹ̀ ni màá máa fi rán wa létí, kó máa gbà tiẹ̀, kémi máa gbà tèmi, ká máa gbà tiwa. Àwa ká máa pàdé ní Yorùbá, a máa pàdé ní Yonka 101 prayer warrior. A máa pàdé ní Yonka 101 prayer warrior. Ohun kan tá a fẹ́ fi gbàdúrà nìyẹn. Ẹ jẹ́ kí n ka ìwé Sáàmù orí kejì fún wa, torí orí kejì nìyẹn. Ẹ jẹ́ kí n sáré kà fún wa kẹwò. Ó ní èé ṣe orí kejì ni o, mi ní kà tán. Èé ṣe tí àwọn orílẹ̀-èdè fi ń bínú fùfù, tán fẹ́ kí ìran Yorùbá bọ́, tán fẹ́ káwọn Biafra bọ́ lóko ẹrú, àti tí àwọn ènìyàn ìgboro wọn asán. Ẹ wo ẹsẹ̀ ìkejì, àwọn ọba ayé kẹ́sẹ̀ jọ, àwọn nìyẹn, àti àwọn ìjòyè ń gbìmọ̀ pọ̀ sí Olúwa àti ẹni òróró rẹ̀ pé ẹ jẹ́ kí a fa idẹ wọn já, kí a sì mú okùn wọn kúrò ní ọ̀dọ̀ wa. Ẹni tí ó jókòó ní ọ̀run yóò rẹ́rìn, Olúwa yóò yọ oṣù tí sí wọn. Lákòótán ara, ẹ má jẹ́ ká bẹ̀rù o. Mo dẹ̀ fẹ́ establish pé ká má bẹ̀rù yẹn sí Psalm 24. Ní ìgbàkúgbà tó o bá ti gbọ́ ọ̀rọ̀ yìí, máa gbọ́, o gbọ́dọ̀ ní ìgboyà. Máa gbọ́ Psalm 24. Ní ìgbàkúgbà tó o bá ti gbọ́ wípé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, ní mọ́mẹ́ǹtì yẹn ìbẹ̀rù gbọ́dọ̀ kúrò láyà ẹ̀. Torí ìgbé bí àwọn ọba ṣe máa ń gbé ni pé wọ́n máa ń gbé bí ìgbà tó jẹ́ pé àwọn ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, but na láyé àwọn kọ́. Erùpẹ̀ ni àwọn yóò padà dé erùpẹ̀ o. Yes, ọba tó bá dó lórí òótọ́, kò tẹ́ ìdìgbà tán bá sọ fún ẹ, wọ́n ní respect is reciprocal, àbí bọ́ ìkànnà ṣe ń sọ, ṣé mo pè dáadáa? Respect is a reciprocal. So kò nílò kíní. Ṣé ti wá? So má jẹ́ kí ọba àti ọba ní ó dẹ̀ ń pa wá, ń ṣe bẹ́ẹ̀. Ẹ wo ìlú kan, bóyá máa rántí orúkọ ẹ̀, nígbà tó pẹ́ táwọn ìlú máa yabo wọn olórí wọn báyìí, ó di bí ò lọ yàgò ni. Wọ́n wá mú ọmọ ẹ̀ àkọ́bí, katapila náà fi so okùn mọ́ lọ́rùn tán gbé sókè, tó ń ṣe báyìí dìrò tó ń ṣe báyìí. Òun sá lọ, bọ̀ tán mú àkọ́bí ẹ̀. Praise God. Wọ́n dá lẹ́gùn ẹ̀yìn. Òun gan mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ láti ibẹ̀ yẹn ó ti di òbu. Torí ìmíì nínú wọn, ọmọ wọn tó jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tá ń kà é, torí nígbà tọ́lọ́run bá bẹ́ẹ̀ wọ́n wò lára àkọ́bí wọn àtàárín ọmọ àtìgbẹ̀yìn ọmọ wọn, náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ fún àwọn ọmọ wọn yẹn, ọmọ ọlọ́mọ ló máa ná, torí àwọn gan ò ní rójú ráyè. Bó ṣe jẹ́ nìyẹn. So ní ìgbà tí a bá ti gbọ́ pé ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, nobody should fear henceforth. Nobody should fear. That doesn't mean that you will be disrespecting people or you will not regard people. No, you regard, you respect, you honor, but not to the detriment of trying to destroy. The land is destroyed now. People are dying now, and then we are looking like this.
so nígbà tá a bá ti gbọ́ yẹn ara wa gbọ́ ó tẹ̀síwájú nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn iṣan mi ta ni yóò gun orí òkè Olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò búra tán ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rẹ́ rẹ̀ tí ń ṣàfẹ́rẹ́ Ọlọ́run májẹ̀mú Ọlọ́run gbogbo ẹran ara náà ń pè lọ́lọ́run Jákọ́bù Ábúráhámù Ísírẹ́lì òun náà ni Ọlọ́run orílẹ̀-èdè Ọlọ́run tó dá ọ̀run ayé là ń sọ nípa ẹ̀ òun ni Ọlọ́run èmi àti ìwọ náà àbó ti yan Ọlọ́run mi òun lọ Ọlọ́run pásítọ̀ Ìwà Agboola o Ọlọ́run májẹ̀mú ni Ọlọ́run gbogbo ẹran ara ni o ó wá ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé gbogbo àwọn ọba àwọn gbọ́dọ̀ gbé orí wọn sókè ni eléyìí tí ò bá gbé orí ẹ̀ sókè nígbà tán bá fi kinní ọmọ ẹni ìbájọ ni èèyàn bá yọ ìbájọ mi àbáyọ ọdún àlejọra wa anyway eléyìí tán lọ bá fún ní kálukú náà ni but mo ti sọ fún àwọn èèyàn fún ní I'm an army man in pastor clothes ẹ ti gbọ́ èdè ẹ̀ wá ní pastor in sheep clothing rárá o tèmi òun ṣe pastor in sheep clothing army in pastor clothing ní tèmi so and don't think that I react to issue anyhow no I know where I'm going gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí sìn tẹ́lómi ń ṣe kinní báyìí à ń sọ̀rọ̀ nípa àwọn ọba burúkú àbí kò yé wa ṣọba rere kan wà káwa máa sọ pé no ọba burúkú lọ́lọ́run máa kọlù tán fi ìran Yorùbá tán fi ń gba àwọn nǹkan tí ò ní mínì kiri torí ká gba òmìnira ó bẹ́tà ju ká gba ìpínlẹ̀ nínú wọn Nàìjíríà tó ń ṣekú pa ìran Yorùbá. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.